Èmi ni Bishop John Oyejola ti Ẹkùn Osogbo ìjọ Kátólíìkì. Àkùdé tó dé bá rọ àwọn òbí àtọmọ ojú wo ni ìjọ fi wò? Ìjọ ti rí wípé àwọn òbí ti kùnà nínú iṣẹ́ wọn. Nígbà tó ti rí bẹ́ẹ̀, gbogbo bá ṣe ń pariwo tó à ń ṣe oríṣiríṣi ìpàdé ìdánilẹ́kọ̀ọ́ fún oríṣiríṣi fáwọn òbí àti fáwọn ọ̀dọ́ náà, torí wọ́n láti ṣe àfọwọ́sowọ́pọ̀ láàárín òbí àti àwọn ọ̀dọ́ ni. Ṣùgbọ́n bá ṣe tí wọ́n ń wò àti wò pé àwọn òbí ọjọ́ ọ̀la ń kọ́, àti tó wá bẹ̀rẹ̀ sí tẹra mọ́ láti máa kọ́ àwọn ọ̀dọ́ wa nísìnyí láti rí wípé tá bá kọ́ wọn, tó bá di pàwọn náà di bàbá àti ìyá, wọ́n á lè kọ́ àwọn ọmọ wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ló wà níta lóde òní tó yẹ pé wọ́n kàn jẹ́ ìyá àti bàbá tí wọ́n lẹ́kọ̀ọ́, tó bá sì lẹ́kọ̀ọ́ kò sí nǹkan tó lè fi fáwọn ọmọ wọn. Tó ṣẹlẹ̀ gangan nìyẹn. Olúwa mi, ìwà ìbàjẹ́ ti gbogbo láàrin àwọn ọ̀dọ́, àṣìlò oògùn olóró, ìbálòpọ̀ láìtọ́, ẹgbẹ́ òkùnkùn, ojú wo lẹ fi wò, kí ni ìjọ ń ṣe lé lórí? Ìjọba kankan lẹ́gbẹ́ ṣe nǹkan lé lórí ìjọba ti gbà léwu lọ́wọ́ ọ̀jọ́ nígbà tí ìjọ ṣe ìlú tó wà ní káwọ́ tí ilé iṣẹ́ wà ní káwọ́ ọ̀jọ́. Àwọn ọmọ kọ̀ọ̀kan lè sọ pé òun wá sí ilé ìwé bá ti máa ṣe nǹkan bẹ́ẹ̀ á máa tì lójú láti ṣe. Ṣùgbọ́n tí wọ́n ìjọba ti gbà lọ́wọ́ ilé ìwé ní tó wọ̀ lọ́ ṣe wọn ìkọ́ gbàdúrà ní ilé ìwé gan mọ́. So àwọn ọmọ kan ṣe ẹgbẹ́ òkùnkùn, ẹgbẹ́ oríṣiríṣi ẹgbẹ́ tó sì ṣe wọ̀nyí ló ń mú wọn máa wùwà wípé wọ́n ra oògùn olóró, wọ́n ra eléyìí àti tọ̀hún. So ìjọ ò dákẹ́ lórí nǹkan bẹ́ẹ̀ pé ìwà ìbàjẹ́ ni, kò sí ẹ̀kọ́ tó fẹsẹ̀ múlẹ̀ láàárín wọn mọ́, nítorí ìjọba gan fún ara rẹ̀ gan náà àwọn tó wà ń bẹ wọn ṣòótọ́. Láyé àtijọ́ tó bá rí àwọn ọmọ tó ṣe gbogbo wọn ọlọ́pàá ló máa kó wọn, nísìnyí àwọn ọlọ́pàá gan jọ ń ṣe ni sọlọ́dọ̀ ṣe. So ìjọ ó ń pariwo ó sì ń sọ nítorí gbogbo nǹkan wọ̀nyí wọ́n fi ń ba ayé ara wọn jẹ́ ni, wọ́n fi ń ba ìlú jẹ́ ni, wọ́n fi ń ba ọjọ́ iwájú wọn jẹ́ ni, láì ṣe pé ìjọba gan ń gbé ẹsẹ̀ tó tọ́ tó yẹ, kò sí nǹkan tó lè ṣe. Olúwa mi, tá bá wo àwọn ọ̀rọ̀ yìí tó ń jà lọ́rẹ̀ nílẹ̀ wa Nàìjíríà, ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ikú akọrin tàkasúfèé ni Alọ́ba Ìmọ́lẹ̀ ìlérí Olúwa tó gbòyànmọ́ sí Mohbad, pé àwọn èèyàn fẹ́ dájú dodo lórí ikú tó pa, ṣùgbọ́n àwọn èèyàn sọ̀rọ̀ lórí ìlòkulò oògùn olóró, ìwà ẹgbẹ́ òkùnkùn. Gbogbo ẹ̀mí èèyàn ló ṣe pàtàkì, kódà tó ọmọ ọjọ́ kan ló kú, ẹ̀mí rẹ̀ ṣe pàtàkì. So àwọn olólùfẹ́ ìtọ́jọ́ ń wà tó ń tẹ̀lé káàkiri ló ká lára nítorí orin tó ń gbádùn látọwọ́ rẹ̀. Ṣùgbọ́n wọn ò béèrè, wọ́n kàn gègé lórí ni wọn ò béèrè ní tó wà ìsàlẹ̀ rẹ̀. Àwọn ọba yẹ sọ à ń lo oògùn olóró, à ń mutí nímukúmu, àwọn wọ̀nyí kì í ṣòwò nìkan ló bá wí, gbogbo àwọn tó jọ wà nínú ẹgbẹ́ ìgbọ́n ló bá wí. So ìyẹn gan ló yẹ kọ́kọ́ wò. Wọ́n lè bá wò yẹn bóyá ká sì máa wò ṣá, bóyá tó bá rí bó ṣe na àwọn tó pa bàbá àwọn tó wà nínú ibẹ̀, bóyá wá kó wọn, bóyá tó bá kó wọn tó fìyà jẹ wọn, bóyá ìyẹn á jẹ́ kí ó wáwọ́ ìrìnkúrìn à ń lò wọn lóró, à ń ṣe ẹgbẹ́ òkùnkùn, bóyá jẹ́ kí ẹgbẹ́ yẹn, bóyá yẹ kí nǹkan bẹ́ẹ̀ yẹn ó fẹsẹ̀ kó wáwọ́ ẹ̀rí yẹn. Ṣùgbọ́n ní sísọ lóòótọ́, a gbọ́dọ̀ rí ara ìdí náà ní ẹni láti inú ìdílé ọmọ ọdún mẹ́tàdínlógún, ọmọ ogún ọdún kó ti máa mu ọtí ju àwọn bàbá àgbàlagbà kan tó ti kọjá ọgọ́ta ọdún lọ, kó máa lo oògùn olóró. Pé ara ẹ̀sìn ní pé torí wọn ò lè dádúró, tó bá lo oògùn yẹn wọn kò ní jẹ́ ká rí wọn kó wú kó ṣe kó wùwà ìwà burúkú. Oògùn yẹn ló máa kó wùwà burúkú tó ẹ̀kọ́ ṣe kọjá pé torí wọ́n bá pé wọn níṣẹ́ rárá tọ̀, oògùn yẹn ló jẹ́ kó máa ṣe kí wọ́n máa wùwà bẹ́ẹ̀ bí ẹranko. Kí ló ń àbáyọ sí sọ̀rọ̀ àìníṣẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́? Kọ́ múra síṣẹ́, ìjọba náà múra síṣẹ́ kó fún wọn iṣẹ́, nítorí ìjọba ló máa pèsè iṣẹ́. Àwọn náà gbọ́dọ̀ pèsè iṣẹ́, ṣùgbọ́n lára wọn ọ̀lẹ wà lára wọn. Èkejì, wọ́n ní ẹ̀kọ́ sì dá lóòótọ́, ṣùgbọ́n àwọn ọ̀dọ́ bọ́wọ́ fi
wọn fi nǹkan tó ebi tó ṣe pọ́lá ìfẹ́ important sí lọ́kùnkúndùn ọmọlọ́kùnkúndùn tó jẹ́ pé ó ṣe pàtàkì fáwọn èèyàn tó jẹ́ pé ó parí iléèwé ó parí iléèwé graduate ó parí iléèwé tó ti ṣe master ó ṣe síbẹ̀ kò síṣẹ́ ó bá ti ẹ̀ríṣẹ́ tó ń san owó oṣù fún ẹ owó oṣù gan ọ̀ka ẹlẹ́ni láti fi jẹun ṣùgbọ́n tó bá pọ̀ kó ní Nàìjíríà yìí tó bá lọ iṣẹ́ níbò míì owó tó máa fún ẹ níbẹ̀ ní rẹpẹtẹ ni so yẹ kó bèèrè lọ́wọ́ yín pé kí ni ìtumọ̀ eléyìí nítorí pé àwọn tó wà lókè tó ń darí wa náà àwọn náà lọ léèwé kàwé wọ́n kọ̀ lè pariwo pé àwọn lè sọ òyìnbó ni ṣùgbọ́n wọn kàwé wọn gba certificate láwọn certificate fi hàn wá kárí. orúkọ yẹn lẹ́ka sí i. èmi ni John Oyejola Bishop Osogbo.